Fubara kan sáárá sí Tinubu lórí ọ̀rọ̀ òṣèlú Rivers. Gómìnà tí ìjọba àpapọ̀ ní kó lọ rọ́kún nílé fún ìgbà díẹ̀ ní ìpínlẹ̀ Rivers, gómìnà Siminalayi Fubara, ó ti kan sáárá sí àwọn alátìlẹyìn rẹ̀, àwọn èèyàn ìpínlẹ̀ náà àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ pé kí wọ́n kan sáárá sí ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe tètè dá sí rògbòdìyàn tó mọ̀ bẹ́ sílẹ̀ tó sì kéde ìlú òfararọ ní ìgbìyànjú láti yanjú aáwọ̀ tó bẹ́ sílẹ̀ náà. Fubara ó mà tún ní ètò láti jẹ́ kí àlàáfíà kó máa jọba láàrin ìjọba àti ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà ó ló ti ń lọ lọ́wọ́ báyìí. Fubara wá fi dá àwọn aráàlú lójú pé ètò ìjọba àwarawa àti ìjọba rere yóò máa padà sí ìpínlẹ̀ náà láìpẹ́ láì jìnnà. Èyí mà ló jáde o nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà Nelson Chukwudi tó mà fi léde fáwọn akọ̀ròyìn lẹ́yìn tí gómìnà sọ̀rọ̀ níbi ìpàdé àwọn àgbààgbà kan láti fi ṣe àyájọ́ ọdún méjì tó ti di gómìnà ìpínlẹ̀ náà. Mo fi ń dá yín lójú pé ọ̀rọ̀ yóò mà tó yanjú tí ẹ ó sì padà sí ọ́fíìsì yín, kì í ṣe ti àwọn gómìnà nìkan, pẹ̀lú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin bákan náà, àti àjọṣepọ̀ ńlá tí a ti ní tẹ́lẹ̀ yóò padà, tí a ó sì jọ máa ṣiṣẹ́ papọ̀ padà fún ìlọsíwájú ìpínlẹ̀ Rivers. Ohun tó ṣe kókó fún wa báyìí ó ní láti ní ẹ̀mí ìdáríjìn. Fubara ó wá rọ gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ àti gbogbo èèyàn ìpínlẹ̀ Rivers pé kí wọ́n dúpẹ́ o lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbésẹ̀ akin tó mọ̀ gbé láti mú àlàáfíà wá sí ìpínlẹ̀ Rivers. Ó wá rọ̀ wọ́n pé kí wọ́n gba àlàáfíà láàyè, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti jẹ́ kí àlàáfíà kó jọba. Ó ní a ti bẹ̀rẹ̀ ètò àlàáfíà, mo fẹ́ kí ẹ dúpẹ́ o lọ́wọ́ ààrẹ fún ìgbésẹ̀ tó gbé, tí kì í bá ṣe ti ààrẹ ni ohun tí à ń wí lónìí òun kọ́ ni àbá máa wí o. n kò mọ bí ààrẹ ṣe gbọ́ ìròyìn, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ni pé ààrẹ fi ọgbọ́n orí ó fi ṣe èyí ní àsìkò tó yẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún ìgbésẹ̀ tó gbé o. Nínú oṣù kẹta, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ló mà kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers látàrí làásìgbò òṣèlú tó máa ń wáyé níbẹ̀. Níbi ọ̀rọ̀ tí ààrẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ ní àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kẹta, òun ló ti sọ̀rọ̀ náà. Tinubu ní làásìgbò òṣèlú tó máa ń wáyé ní ìpínlẹ̀ náà láti bí oṣù mélòó kan sẹ́yìn ń kọ òun lóminú o. Ó ní gbogbo ìgbìyànjú èlòun ti sà láti rí wípé gbogbo wàhálà yìí ó mà wá sópin o. Ó ní ṣùgbọ́n gbogbo ìgbìyànjú òun rèé pàbó báyìí mà ló já sí o. Ìdí nìyẹn tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi kéde pé ìlú òfararọ pé kí gómìnà ìpínlẹ̀ náà kó lọ rọ́kún nílé o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, Ọlọ́run ọba rèé yóò dé gbìyànjú èmi àti yín ládé o.